kò màmá sáwìjàre kankan mọ́ àánú ni. Kò màmá sáwìjàre kankan mọ́ àánú ni o. Ọ̀rẹ́ mi tí a jọ kọ́. Kò màmá sáwìjàre kankan mọ́ o àánú ni. Ó ní kò sí ìdálẹ́bi fún àwọn tó wà nínú Kristi, àwọn tí kò ní nípa tara, ṣùgbọ́n bí kò ṣe nípa ti ẹ̀mí. Jésù ni ó dá wa láre níbi tí ọ̀tá èṣù ayé tó ti ń dá wa lẹ́bi. Kò màmá sáwìjàre kankan mọ́ o àánú ni o. Àbí kí ló rò pé mú káwọ́ December? Àánú ni. Àwọn kan wà tó máa dúrà gbàjù wa lọ tán ti lọ. Àánú ló gbé mi àti ẹrú. Àánú ló gbé mi ró. Àánú ló gbé mi sí. Àánú ló gbé mi lókè ọ̀tá gbogbo. Àánú ló mú mi rẹ̀yìn òde o. Àánú ló ṣàánú mi. Àánú ló ṣàánú mi o. Kò màmá sáwìjàre kankan mọ́ o àánú ni. Àánú ni o. Kò màmá sáwìjàre kankan mọ́ o àánú ni o. Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Olúwa ṣe fún ìtọ́jú rẹ lórí mi, lórí gbogbo àwọn tó tàn mọ́ mi, àwọn olólùfẹ́ mi àtàwọn olùgbọ́ mi tó ń wò mí lójoojúmọ́. Wọ́n pa wá mọ̀ ń tọ́jú wa, ń pèsè fún wa. Kí la lè fi sọ fún ẹ? Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Wọ́n náà sọ bẹ́ẹ̀. Jésù ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá. Kí ni ìbá ti sọ̀rọ̀ ayé mi sí? Wọn bá ti pa mí dànù. Olúwa ló ń jà fún mi. Akọni lójú ìjà fún ara ẹ̀. Ìbá má ṣe pé mo ní Jésù lolúwa o. Ogun ayé ìbá borí mi. Bàbá mi mọ́ ẹ ṣé. Oore rẹ láàyè mi o. Oore rẹ ní ilé mi. Nínú iṣẹ́ mi, nínú ẹbí mi. Oore rẹ lórí gbogbo ìkóríta ayé mi. Èmi ò ní gbàgbé rẹ. Ẹ màmá ṣe o bàbá. Tí bá sọ pé Ọlọ́run ò ṣètò. Mi ò ṣàbára mo rè jẹ o. Tí bá sọ pé Ọlọ́run ò ṣètò. Tí bá sọ pé Ọlọ́run ò ṣètò. Abára lóore jẹ́ ni mo jẹ́. Èèyàn kọ́ lòun ò ní bàtà. Ó wá rẹ̀ ní tí ò lẹ́sẹ̀. Ó bá ń dúpẹ́. Alápàdúpẹ́ lọ́lọ́run tó bá ti kú. Ta ló fẹ́, ọlọ́pàá ló fẹ́ pèsè. Tí mo bá ti kú kò yí Ọlọ́run nípò padà. Ọlọ́run dá ẹlẹ́jọ́ olóò àpíìlì ta ní lọ́yẹ̀. Alápàdúpẹ́ ni. Ọlọ́run ni ò jẹ́ kémi àti ẹ kú. Tó bá pa wá kò sí nǹkan kan tí ayé kọ̀ntínú. Àìkú mi kò yí Ọlọ́run nípò padà torí pé mo wà